Ọbásanjọ́ yáwó lọ́wọ́ ìyàwó Tinubu. Continue. Ni bàbá Ìyábọ̀ bá ń fojú pamọ́ nípa tí Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́. Jesus. Will you keep quiet? Ẹ̀sàbọ̀dù ti wọ ẹgbẹ́ àjẹ́ o. Ní gbogbo àwọn ọmọ Dublin bá ń sá kíjokíjo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ní èdè Ègùn ẹ tẹ́tí sílẹ̀ dáadáa. All right. What about it? Òtóló Jìlì Sálá Mútùnú Àkèsírí Tàkúnṣe Olúṣẹ́gun Ọbásanjọ́ Tòbáàsí ní tílà ti kẹ́ General Mohammed Tinubu Olúmúnítà Kìnṣe Kínlá tí fi ṣe dàdé mọ́nì kọ́ ṣe bá ti kọ́ ṣe jáde gbùù. Tòbá ní àṣà Lámútújì àríkéré Òṣùmúnítàrí kájì gúnúgùn bá ní tàti ṣeré tara òjíkì kàdísẹ̀rí tẹ̀búrú Rẹ̀mí Tinubu. Continue. Jòǹjòlá òtúbà àlàtíṣẹ́ ní Ẹ̀sàbọ̀dù òmùní kàkín witchcraft ní Sálátìfì ìjàdí ní Dublin òmùní ní kàjídẹ̀ ní múnú kàsálà túbú ìjàkíṣe International Airport. Ojú àké lòtúnṣà ní atúrùmúnubà ní tẹ́rí ògúnníṣà ní kánìmújìkálá tùdúnà chifagbabiaka onúmúṣà ní àtìrì application wíṣì ní àtìká withdraw fọ́níṣà lẹ́jà lúmútúdà ṣèkéré òjúmbà ní kálíwùn òhù. Talumunu tàdá sonítàdì rédíò Lagos akùnúmọ̀ kúkú gba ṣèdìdà kùlàjídé túkú alámùtúdè kéré tùní International Airport fanikàsí ní pléènì ọ̀lùmùtíjà àríta. Ọ̀rọ̀ tí wọn náà sọ kò mọ́gbọ́n dání. Sàlántún òdùnnà sàlá tèyí tọ́nà onímùtàlítẹ́ jẹ́ríkò sọ̀nà túlùmùkàtí Sanwó-Olú kàtíkàsí COVID-19 olùmùtàlítàsí ní hospital wà nítàlẹ́ ajé àdàtúkú rádi ti ṣèdèwọ́ àwùdíkẹ́rí sànámùtúrà ti dé rọ́nìrọ́nì tọ́lú ìtìdàjíbe kùbá ní sàrúwú. Will you keep quiet? Liligiun àtàní àsìlátí oníìsìnì àti kejìlú orímùtà ní tàríkì chẹ́ẹ̀kì sọ̀dínbàálẹ̀ kejì sponsor wò ní amúlùmùsàlì ní application múnú tàṣìṣẹ́ ní ẹ̀kúnnídé statement. Aláwọ̀ àtàsírímù Janimu kéré sí ní adúkẹ́ UK àsìlì múta ní National Health Service àníkí NHS fani musili àti rikin examination wúsà àti kejì dá jíyàn wò. Continue. Ibi tí a rí dé níbi tí ìròyìn kúmọkùmọ Ègùnrè bí ó bá rú yín lójú tàbí ẹ fẹ́ dá sí ọ̀rọ̀ Ọbásanjọ́ tí ó yáwó lọ́wọ́ ìyàwó Tinubu ẹ pè nọ́mbà Bọ́sẹ̀ Akínrẹ̀mí tí mo pè 0803 852 3018 tàbí kí ẹ lọ Google rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bí mi ní jam question. Olórí bí ìlú Ègùn ni oníròyìn yín gúdúgúdú babaké ògbónléjà òwúdẹ yankan bí ọgbẹ́ aláṣejù babajẹrìnrọlá tí fẹsẹ̀ méjèèjì ta já nípa gbàù lójú ọ̀tá tó wò mí tẹ̀gbìntẹ̀gbìn ẹ má gbàgbé 15 minutes to 5:30 lólù ní iwájú ilé ọba Badagry ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe ranjú kalẹ̀ bíi àjẹkù iṣu tí ẹ̀ ń gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ lẹ́gùn. Thank you. Ó ti mú gbogbo tó wọnú bíbá. Ọdọọdún la máa rórógbó, ọdọọdún la máa ra òòṣà, ṣe bọ́dọọdún la ra mọ̀bí látẹ̀. Inú mi dùn, bàbá mi rẹ̀ yọ, happy birthday to you. Gbẹ̀mí lẹ́kùn lọ́tẹ́ lọ, ọmọ wọn ní Jàbọ̀dé. Ọkọ̀ tèmi Tọ́pẹ́ Adébáyọ̀, ọmọ wọn l'Ábẹ́òkúta. Bàbá Nàkàlẹ̀, bàbá Fẹ́ẹ́tì, bàbá Rénọ́ọ̀kì.
12 of May la bí ẹ. Ọ̀dùnkún lọ́mọdé ó máa dàgbàdógó. Ọ̀tá kan sáré lásán ni. Lọ́tẹ̀ lọ ọmọ ẹgbẹ́ tán bá láṣẹ. Ọkùnrin akínlẹ̀ jìbù. Ìjẹ́bù òfin ṣẹ̀ṣẹ̀ lé òde fowó ṣeré. Happy birthday to you. Aláṣẹ lọ́tẹ̀ lọ́dún. Àṣẹ money transfer. A&C Cargo. Short line. Hello? Hello? Kí ló ṣẹlẹ̀ fún ẹ? Irú béèrè wo lọ́rọ́ béèrè fún mi yẹn? Kí ló ṣẹlẹ̀? Tẹ́nìyàn máa sọ ìròyìn ní èdè ìlú ẹ̀. Ṣé wàhálà wà nínú ẹ̀ ni? Ẹ̀gbá kò lè sọ ìròyìn tiẹ̀ ni. Èkó kò sọ tiẹ̀ ni. Àwọn olóyìnbó sọ tiwọn. Mo sọ tèmi régùn. Ó wá béèrè pé kí ni mo sọ? Ẹ wo ẹ̀rọ gúgù ẹ̀. Má béèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi. Ọkẹ́ béèrè lọ́wọ́ Bọ́sì Akínrẹ̀mí tó wà ní rédíò Lagos tàbí ìyè yìí tọ́nà. Kí ló dé táwọn èèyàn máa ń ṣe wéré yìí? Kémi ṣàlàyé tó wà níbẹ̀ fún yín. Kí ló kàn mí? Ẹ ti gbọ́ Ọbásanjọ́, ẹ gbọ́ Ẹsábọ̀dù, ẹ lọ gúgù ẹ̀ fúnra yín. Ẹsábọ̀dù ní àjẹ́ ni mo wí. Ẹ kẹ́kùn lórí aago mi. Má fọ́. Ìròyìn